Ọọ̀ni Ifẹ̀ àwọn forí balẹ̀ fún Aláàfin Ọ̀yọ́ ni ṣó ṣeé ṣe ni torí bẹ́sìsì ìjàtẹ̀ ń jà gan fún Ọ̀yọ́ kò yé mi ó ṣe ní láàánú ó bà mí lọ́kàn jẹ́ púpọ̀ wípé Aláàfin Ọ̀yọ́ bàbá ń ṣe bí wọ́n ṣe ń ṣe Ilé Ifẹ̀ ìbéèrè àkọ́kọ́ ni pé ṣé Ilé Ifẹ̀ lórí ìrùn gbogbo ọmọ káàárọ̀ òjíire gbogbo ọmọ ẹgbẹ́ tí bá pẹ̀lú ẹ̀ Yorùbá pátápátá lórílẹ̀ ayé lónìí ṣé Ifẹ̀ lórí ìrùn wa àbí kì í ṣe Ifẹ̀ history source orísun olóvalidate Ọọ̀ni gẹ́gẹ́ bí olórí aládé gbogbo ìjà ìmíjùwọ̀ ìwòjù míì tẹ́ ń jà kiri ó ń kó ìfàsẹ́yìn yóò kó ìfàsẹ́yìn bọ́ ọmọ káàárọ̀ òjíire ẹ̀yin wá wò ó nìsín kálukú wá ń jà sọ́tún jà sósì ọmọ Yorùbá ni wá ọmọ Oòduà ni wá ọmọ kíníkan ni wá ọmọ ilé ni wá àwọn bẹ̀rẹ̀ sí ní yàwó ara lọ́tọ̀ọ̀tọ̀ níta àti ìpòdìdì kan tẹ́lẹ̀ táwọn bá ṣe ṣe lóṣooṣù ọ̀ tẹ́lẹ̀ àtúnwá ń jà lọ́tọ̀ọ̀tọ̀ eléyìí ni Yorùbá eléyìí ni Oòduà Alaafin Owoade iṣẹ́ tí àwọn irunmole gbélé yín lọ́wọ́ kọ́lẹ̀ ń jẹ́ o àbílí wípé wíwá tí bàbá Owoade ń bọ̀ wá gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ àbílí wípé àtúnṣe ńlá yóò tún dé bá ìran ọmọ aládé àbílí pé a tún ní ìlọsíwájú nígbà tá a ti ní irú kábíyèsí olórí aládé gbogbo àmọ́ ṣe ní láàánú pé láti ìgbà tí kábíyèsí Owoade ti dórí àpèrè ìjà èmi jù ọ́ ìwọ ò jù mí òun ni wọ́n ń jà káàkiri nínú ìlú méjèèjì àti Ifẹ̀ àti Ọ̀yọ́ ibo gan lọmọ Yorùbá ti ṣẹ̀ wá ibi tọmọ Yorùbá bá ti ṣẹ̀ wá nínú méjèèjì òun ni orí. ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́wọ́. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbà Olódùmarè ìbà gbogbo ajúnilọ mo ṣèbà ọmọdé mo ṣèbà gbogbo mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn òde gbogbo ọdún tí láǹfààní látún ti máa gbọ́ mi lórí ètò tá a pè ní Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú ṣàlàfíà nígbà gbogbo àmú kí wa ní kíkí tó lọ́lájú wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́ ọmọọba Adéọládé Kijipa ọ̀rọ̀ òun náà ló kọ tèmi èmi amọ̀lẹ́bí lọmọ bíbí wọn nídùú Ọ̀ṣun ọmọ àdúgbò onígbò ẹja kíkẹ́ ọ̀kasà ní ilẹ̀ ẹ̀bẹ̀ mi lọ́mọ bá lè fọ̀n aláyé mọ̀rẹ́ ọmọ onílẹ̀ kẹyìn ọmọ onílẹ̀ kẹ ṣẹ́gi. kí ni tí a jọ fẹ́ sọ̀rọ̀ bá lórí ètò lónìí ọ̀rọ̀ tó ń lọ tó ń ṣẹlẹ̀ láàrin Ọ̀yọ́ àti Ifẹ̀ Yorùbá Oòduà gbogbo ẹ̀ mọ́ra wọn tó ń kọ̀ sí confusion láàrin ọmọ káàárọ̀ òjíire ọ̀nà àfẹ́gbéyẹ̀wò. Àkọ́kọ́ ó ṣe ní láàánú ó bà mí lọ́kàn jẹ́ púpọ̀ wípé Aláàfin Ọ̀yọ́ bàbá ń ṣe bí wọ́n ṣe ń ṣe yìí nǹkan ìtìjú gbà ló jẹ́ fún wa ṣùgbọ́n àwọn ọmọ Ọ̀yọ́ torí selfishness wọn ìmọ̀ wọn ara ẹni nìkan wọn kò ní jẹ́ kí wọ́n rí náà rí àdánwò àbí ìfàsẹ́yìn tí Aláàfin Ọ̀yọ́ àti gbogbo tí wọ́n ń dánwò yẹn tí wọ́n fẹ́ mọ̀ mú bá ìrànmọ́ káàárọ̀ òjíire. nígbà tí bàbá Pòfẹ́sọ̀ Wándé tí wọ́n ní Ifá mú Aláàfin Ọ̀yọ́ ń gbà yẹn inú gbogbo wa dùn. I believe pé ìran Yorùbá tó ti wà united padà. I believe wípé wíwá tí bàbá Owoade ń bọ̀ wá gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́. I believe wípé àtúnṣe ńlá yóò tún dé bá ìran ọmọ aládé. I believe pé a tún ní ìlọsíwájú nígbà tá a ti ní irú kábíyèsí olórí aládé gbogbo kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ nígbà tá a ti ní wọn kárí tí wọ́n ń ṣe àwa ti gbà wípé Aláàfin Owoade tí bàbá wa Wándé ní òun ní fámú pẹ̀lú process tí wọ́n gbà pé tán bá dé o wọ́n tún fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ tí ìran ọmọ aládé ó fi ṣe kí ni tí ó tún fi gbòòrò sí tá a fi lè rí ẹ̀tọ́ wa jà fún gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. àmọ́ ṣe ní láàánú pé láti ìgbà tí kábíyèsí Owoade ti dórí àpèrè ìjà èmi jù ọ́ ìwọ ò jù mí òun ni wọ́n ń jà káàkiri. ìjà àgbà ìwé mi làgbà ìwọ làgbà òun ni wọ́n fojoojúmọ́ jà.
ohun ìbànújẹ́ gbà ló jẹ́ fún gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire. ó wá jẹ́ kó sú mi débi pé àwọn ọ̀rọ̀ mi ò tiẹ̀ kò tiẹ̀ jẹ́ kéèyàn mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ míì tí ó máa sọ. ìyẹn lórí adéfín àìfojú egbò tẹ́lẹ̀ àmọ́ àwọn ọba wa ń bà wá lójú jẹ́. gbogbo ìjà ìmíjùwọ̀ ìwòjù mi tẹ́ ń jà kiri ó ń kó ìfàsẹ́yìn yóò kó ìfàsẹ́yìn bọ́ ọmọ káàárọ̀ oòjíire. ẹ̀yin wá wò ó nìsín kálukú wá ń jà sọ́tún jà sósì ọmọ Yorùbá ni wá ọmọ Oòduà ni wá ọmọ kíníkan ni wá ọmọ ilé ni wá. àwọn bẹ̀rẹ̀ sí ní yàwàrà lọ́tọ̀ọ̀tọ̀ níta àti ìpò dìdì kan tẹ́lẹ̀ táwọn bá ṣe ṣe lóṣooṣù ọ̀ tẹ́lẹ̀ àtúnwá ń jà lọ́tọ̀ọ̀tọ̀ eléyìí ni Yorùbá eléyìí l'Odùduwà. Èkìtì lòun sí lọ́dà Yorùbá Ẹ̀gbá lòun sí lọ́dà Yorùbá àwa Ifẹ̀ Ọ̀ṣun gbogbo àwa náà yarí pé sí lọ́dà Yorùbá Oòduà ni wá Oòduà ní kíníkan àwọn Ọ̀yọ́ àwọn kílẹ̀ ń pa àwọn làwọn olórí Yorùbá. Alaafin Owoade iṣẹ́ tí àwọn irunmole gbélé yín lọ́wọ́ kọ́lẹ̀ ń jẹ́ o. bí ara àwọn bàbá wa yìí àwọn orí adé wọ̀nyí bára wọn bá pọ̀ òdodo àwa ó sọ kò sí ẹ̀mí tó bá wù yẹn bá àwọn ọmọ sòdodo tiwa. ìgbà tí kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ tí mo rí àwọn nǹkan kan tí ò yẹ kó rí bẹ́ẹ̀ èmi sọ. bí wọ́n ṣe jẹ́ olórí aládé gbogbo tó jẹ́ pé àwọn ni number 1 fún gbogbo ìran ọmọ káàárọ̀ oòjíire because Ilé Ifẹ̀ ní source in tó validate olórí aládé gbogbo gẹ́gẹ́ bí ọba àkọ́kọ́ ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ káàárọ̀ oòjíire nìyẹn torí pé ibẹ̀ ní source tí gbogbo wa ti wá. àwọn kan bẹ̀rẹ̀ sí ní béèrè rúnrún látọ̀yọ́ ṣé Ọọ̀ni ṣé ọmọ Odùduwà ni ṣé kìnnìkan ni. àkọ́kọ́ Ilé Ifẹ̀ ìbéèrè àkọ́kọ́ ni pé ṣé Ilé Ifẹ̀ lórí irun gbogbo ọmọ káàárọ̀ oòjíire gbogbo ọmọ ẹgbẹ́ tí bá pẹ̀lú ẹ̀ Yorùbá pátápátá lórílẹ̀ ayé lónìí ṣé Ifẹ̀ lórí irun wa àbí kì í ṣe Ifẹ̀? àkọ́kọ́ béèrè nìyẹn. tó bá ti jẹ́ pé Ifẹ̀ ní orírun gbogbo wa tó jẹ́ pé Ifẹ̀ ní gbogbo wa ti ṣẹ̀ wá a jẹ́ pé Ifẹ̀ ní òun ní orírun òun ní orísun òun ní orí fún gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. tí Ilé Ifẹ̀ bá ti wá jẹ́ ọ̀gá fún gbogbo ìlú tó kù tó jẹ́ pé Ilé Ifẹ̀ ní ọ̀gá gbogbo ìlú tí ń jẹ́ ìran Yorùbá káàkiri àgbáláyé ẹni tó bá wà nílé Ifẹ̀ tí ń kọ̀ǹtró Ilé Ifẹ̀ òun náà ni olórí gbogbo ẹni tó wà lórí àpèrè tí ń kọ̀ǹtró gbogbo àwọn ìlú tó kù. There's no doubt about it. History source orísun olóvalidate Ọọ̀ni gẹ́gẹ́ bí olórí aládé gbogbo. èyí tí Aláàfin Ọ̀yọ́ tó fẹ́ mọ̀ jà fún kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀. Empire tí Ọ̀yọ́ ń dá Ọ̀yọ́ empire ó ti collapse ti pẹ́ over 19th century before 18th century ó ní Ọ̀yọ́ empire ti collapse. okay Ọ̀yọ́ okay o empire ni wọ́n gbà kan wọ́n gbalẹ̀ wọ́n fẹlẹ̀ wọ́n ṣe gbá ó dáa gbọ́. does that validate pé ṣé Ọ̀yọ́ ìbéèrè ni pé ṣé Ọ̀yọ́ ní orírun ṣé ibẹ̀ ní gbogbo ọmọ Yorùbá ti ṣẹ̀ wá ṣé ibẹ̀ ní gbogbo ọmọ káàárọ̀ oòjíire ti ṣẹ̀ wá? nínú ìlú méjèèjì àti Ifẹ̀ àti Ọ̀yọ́ ibo gan lọmọ Yorùbá ti ṣẹ̀ wá? ibi tọmọ Yorùbá bá ti ṣẹ̀ wá nínú méjèèjì òun ni orí. akọ̀ǹda ìjà àrùn ojú ni. Aláàfin Ọ̀yọ́ ó wu àwa ká máa fún yín ní àpọ́nlé tí ẹ tọ́ sí ó sì wù gbogbo ọmọ káàárọ̀ oòjíire ká fún yín ní àpọ́nlé ká fún yín ní ọ̀wọ̀ tó tọ́ sí àpèrè Ààfin Ọ̀yọ́. torí kò sí bá ṣe sọ history ìran ọmọ káàárọ̀ oòjíire tá à ní dákọ̀ Ọ̀yọ́ náà ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ ṣe sọ ìtàn Ọ̀yọ́ history Ọ̀yọ́ tá ẹ̀ ní dákọ̀ Ilé Ifẹ̀ kí wọ́n lè ń jà fún. ó dà sí kí Ọọ̀ni Ifẹ̀ àwọn forí balẹ̀ fún Aláàfin Ọ̀yọ́ ni ṣó ṣeé ṣe ni
torí basis ìjà tẹ́ ń jà gan fún Ọ̀yọ́ kò yé mi bóyá kẹ́ ẹ̀ láyé wa ìtẹ́ ń jà fún gẹ́gẹ́ bóyá kẹ́ ẹ̀ láyé wa ṣé kí Ọọ̀ni Ifẹ̀ ṣé kó wá mọ̀ dọ̀bálẹ̀ kí Aláàfin Ọ̀yọ́ ni ìyẹn ni mo fẹ́ kájọ yànnàná ìtẹ́ ń jà fún lọ́yọ́ gẹ́gẹ́gẹ́gẹ́ kò tí ì yé mi ṣé ìtẹ́ ẹ fẹ́ ní Ọ̀yọ́ òun ni kí Ọọ̀ni Ifẹ̀ wá dọ̀bálẹ̀ mọ́ kí Aláàfin Ọ̀yọ́ ni ṣé àwọn bàbá wa ni wọ́n gbà ládùn àwọn ní orí òní dìdí láéláé kò sẹ́ni tó sọ pé Aláàfin Ọ̀yọ́ wà important nínú ìrànkan ọmọ káàrọ̀ òjìrè kò sẹ́ni tó sọ pé Aláàfin ìṣọba ńlá kódà Ọọ̀ni Ifẹ̀ recognize Aláàfin Ọ̀yọ́ pé ó mọ̀ pé ọba ńlá ni wọ́n àmọ́ bó ti léwu kọ́ ọmọ wa jọba ńlá tó bó ti léwu kí wọ́n jí ọba ńlá tó ní Ọ̀yọ́ Ifẹ̀ náà làwọn náà ti wá Ifẹ̀ lórí ìrùn wọn dẹ́dẹ́ ní ká sì rántí ilé dẹ́dẹ́ ní ká rántí ilé torí pé ọmọ tó sọ lẹ́nu ló sọ àpòyàkọ́ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ kọ ìtàn Ọ̀yọ́ àbí tẹ́ fẹ́ kọ ìtàn ilẹ̀ kan nílẹ̀ Yorùbá lónìí tẹ́ ní dárúkọ Ifẹ̀ wọ́n ní ó ṣe wá ṣe ọkẹ́ ní ìsìn Ọwọ́adé Aláàfin Ọ̀yọ́ ọmọ yín tẹ́ ẹ bí ọmọ bíbí inú yín tó bá lọ ìlú kan pé ọkẹ́ bẹ́yìn ṣe wà ní Ọ̀yọ́ ní ìsìn tọmọ yín tẹ́ ẹ bí nínú bóyá wà ní Canada ó wá gbalẹ̀ ní Canada ó di ìlú mọ̀ká ó di kàràǹjàngbọ́n ní Ọ̀yọ́ ní Canada tó ti wá fẹ̀lẹ̀ gan tí gbogbo èèyàn ti pọ́n lé gan ṣé tẹ́ ẹ bá rí tẹ́ ẹ bá pàdé ọmọ yín yẹn Aláàfin Ọ̀yọ́ Ọwọ́adé ṣé dọ̀bálẹ̀ fún ṣé dọ̀bálẹ̀ fún ọmọ yín yẹn tó jẹ́ ọmọ yín yẹn ṣé dọ̀bálẹ̀ fún àbí ọmọ yín kó wá dúró pé òun ti jù yín lọ kẹ́ àwọn dọ̀bálẹ̀ fún so ṣe é ṣe Aláàfin Ọ̀yọ́ ìjà tẹ́ ń jà yìí gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ìjà tẹ́ ń jà yìí kò lè so èso rẹ̀ kò lè mú development wọ ìlú Ọ̀yọ́ kò lè mú àpọ́nlé kankan wọ ìlú Ọ̀yọ́ ẹ̀tẹ́ ní òtún wọn mú bá ìlú Ọ̀yọ́. In terms of development, Oyo town is lacking behind. In terms of development, nílẹ̀ Yorùbá o nílẹ̀ káàárọ̀ òjíire, Ọ̀yọ́ is far behind. Ṣé ẹ lè fi Ọ̀yọ́, ṣé ẹ lè fi compare Ìbàdàn in terms of development? Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa kúrò.